Epísítélì kìíní ti Pétérù sí ènìyàn gbogbo. Orí kìíní. Pétérù, àpọ́sítélì Jésù Kristi sí àwọn àyànfẹ́ tí ń ṣe àtìpó, tí wọ́n tú káàkiri sí Pọ́ńtù, Gálátíà, Kapodókíà, Éṣíà àti Bítíníà, gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run Baba nípa ìsọdimímọ́ ẹ̀mí sí ìgbọràn àti ìbùwọ̀n ẹ̀jẹ̀ Jésù Kristi, kí oore-ọ̀fẹ́ àti àlàáfíà kí ó máa bí sí fún yín. Ìrísí tí ó wà láàyè. Olùbùkún ni Ọlọ́run àti Baba Jésù Kristi Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjíǹde Jésù Kristi kúrò nínú òkú, sínú ogún àìdíbàjẹ́ àti aláìlábàwọ́n àti èyí tí kìí ṣá, tí a ti fi pamọ́ lé ọ̀run dè yín, ẹ̀yin tí a ń pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn, nínú èyí tí ẹ̀yin yọ̀ púpọ̀, bí ó tilẹ̀ ṣe pé nísinsìnyí fún ìgbà díẹ̀, níwọ̀n bí ó ti yẹ, a ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò bà yín nínú jẹ́, kí ìdánwò gbàgbọ́ yín tí ó níye lórí ju wúrà tí í ṣègbé lọ, bí ó tilẹ̀ ṣe pé ní la fi ń dán wò, kí a lè rí fún ìyìn àti ọlá àti nínú ògo nígbà ìfarahàn Jésù Kristi, ẹni tí ẹ̀yin fẹ́ láìrí, ẹni tí ẹ̀yin gbàgbọ́, bí ó tilẹ̀ ṣe pé ẹ kò rí nísinsìnyí, ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ, tí ó sì kún fún ògo. Ẹ̀yin sì ń gba òpin ìgbàgbọ́ yín, àní ìgbàlà ọkàn yín, ìgbàlà tí àwọn wòlíì wádìí, tí wọ́n sì ń wá ìjìnlẹ̀, àwọn tí ń sọ àsọtẹ́lẹ̀ tí oore-ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín. Wọ́n ń wádìí ìgbà wo tàbí irú sáà wo ní ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń tọ́ka sí, nígbà tí ó jẹ́rìí ìyà Kristi tẹ́lẹ̀ àti ògo tí yóò tẹ̀lé. Àwọn ẹni tí a fi hàn fún pé kìí ṣe fún àwọn tìkára wọn, bí kò ṣe fún àwa ni wọ́n ń ṣe ìránṣẹ́ ohun wọn nì tí a ròyìn fún yín nísinsìnyí, láti ọ̀dọ̀ àwọn tí ó ti ń wàásù ìhìnrere fún yín pẹ̀lú ẹ̀mí mímọ́, tí a rán láti ọ̀run wá, ohun tí àwọn áńgẹ́lì ń fẹ́ láti wò, ìpè sí ìgbé ayé mímọ́. Nítorí náà, ẹ di ọkàn yín lé àmùrè, ẹ máa wà lé àìrékọjá, kí ẹ sì máa retí oore-ọ̀fẹ́ ẹ̀nì títí dé òpin, èyí tí a ń bọ̀ fún yín wá ní ìgbà ìfarahàn Jésù Kristi, bí àwọn elétí ọmọ, láì fi ara yín dáṣà bí ìfẹ́kùfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kẹ́yin kó sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nítorí a ti kọ ọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí mo jẹ́ mímọ́. Bí ẹ̀yin bá sì ń ké pe Baba, ẹ ti ń ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù, láì ṣe ojúṣàájú èèyàn, ẹ má lo ìgbàtìpó yín ní ìbẹ̀rù. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí díbàjẹ́ rà yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn baba yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi, ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀ nítòótọ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, ṣùgbọ́n tí a fi hàn yín ní ìgbà kẹ́yìn wọ̀nyí nítorí yín. Àní ẹ̀yin tí ó ti ipasẹ̀ rẹ̀ gba Ọlọ́run gbọ́, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, tí ó sì fi ògo fún un, kí ìgbàgbọ́ àti ìrètí yín kí ó lè wà lọ́dọ̀ Ọlọ́run. Níwọ̀n bí ẹ̀yin ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọ́ràn yín sí òtítọ́ nípa ìmísí ìfẹ́ ara tí kò lé ẹ̀tàn, ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti ọkàn wá. Bí a ti tú yín bí, kìí ṣe láti inú irú ti ìdíbàjẹ́ wá, bí kò ṣe èyí tí kìí díbàjẹ́, nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Nítorí pé gbogbo ẹran ara dàbí koríko, àti gbogbo ògo rẹ̀ bí ìtànná koríko. Koríko a máa gbẹ, ìtànná rẹ̀ a sì rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa dúró títí láé. Ọ̀rọ̀ yìí náà sì ni ìhìnrere tí à ń wàásù fún yín. Pétérù kìíní, orí kejì. Òkúta ààyè àti orílẹ̀-èdè mímọ́. Nítorí náà, ẹ fi ara kan gbogbo lélẹ̀ lé apá kan, àti ẹ̀tàn gbogbo, àti àgàbàgebè, àti ìlara, àti sọ̀rọ̀ búburú gbogbo. Bí ọmọ ọwọ́ titun, kẹ́ máa fẹ́ wàrà ti ẹ̀mí náà,
èyí tí kò lé ẹ̀tàn, kẹ́yìn kó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà. Bẹ́yìn bá ti tọ́ wò pé olóore ilé Olúwa, ẹni tí ẹ̀yin ń tọ̀ bọ̀ bí sí òkúta ààyè tí a tẹ ọwọ́ èèyàn kọ̀ sílẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run àṣàyàn iyebíye. Ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ilé akọ́ ní ilé ẹ̀mí, àlùfáà mímọ́, láti máa rú ẹbọ ẹ̀mí tí ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi. Nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé, kíyèsí, mo fi pàtàkì òkúta igunlé àṣàyàn iyebíye lélẹ̀ ní Síónì. Ẹni tí ó bá sì gbà á gbọ́, ojú kì yóò tì í. Nítorí náà fún ẹ̀yin tí ó gbàgbọ́, ọlá ni. Ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́, òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, òun náà ló di pàtàkì igunlé, àti pẹ̀lú òkúta ìdìgbòlù, òun àpáta ìkọ̀sẹ̀, torí wọ́n kọsẹ̀ nípa ṣíṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, nínú èyí tí a gbé yàn wọ́n sí pẹ̀lú. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ẹni tí kìí ṣe èèyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di èèyàn Ọlọ́run. Ẹni tí kò ti rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Olùfẹ́, mo bẹ̀ yín, bí àlejò àti bí èrò, láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn yín jagun. Kí ìwà yín láàrin àwọn kèfèrí kí ó dára, pé bí wọ́n ti ń sọ̀rọ̀ yín bí olùṣe búburú nípa iṣẹ́ rere yín, tí wọ́n máa kíyèsí, kí wọn kí ó lè máa yin Ọlọ́run lógo lé ọjọ́ ìbẹ̀wò. Ẹ máa tẹríba fún gbogbo ìlànà èèyàn nítorí ti Olúwa, ìbáà ṣe fún ọba bí fún olórí, tàbí fún àwọn baálẹ̀ bí fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú, àti fún ìyìn àwọn tí ń ṣe rere. Bẹ́ẹ̀ sáà ni ìfẹ́ Ọlọ́run, pé ní rere ṣe, kí ẹ lè dá òpè àwọn wèrè èèyàn lẹ́kun, bí òmìnira, láìsí lo òmìnira yín fún wọn bíbọ àrankàn yín mọ́lẹ̀, ṣùgbọ́n bí ẹrú Ọlọ́run. Ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn, ẹ fẹ́ àwọn ará, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bọ̀wọ̀ fún ọba. Àpẹẹrẹ ìjìyà Jésù. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ máa tẹríba fún àwọn olúwa yín pẹ̀lú ìbẹ̀rù gbogbo, kìí ṣe fún àwọn ẹni rere àti oníwà tútù nìkan, ṣùgbọ́n fún àwọn òǹrorò pẹ̀lú. Nítorí pé èyí ni ìtẹ́wọ́gbà. Bí èyí bá fi orí ti ìbànújẹ́, tí ó sì ń jìyà láìtọ́, nítorí ọkàn rere sí Ọlọ́run, nítorí ògo kí lè ó jẹ́, nígbà tí ẹ bá ṣẹ̀ tí a sì lù yín, tí ẹ bá sì fi sùúrù gbà. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣe rere, tí ẹ sì ń jìyà, bí ẹ̀yin bá sì ń fi sùúrù gbà, èyí ni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Nítorí inú èyí la pè yín sí, nítorí Kristi pẹ̀lú jìyà fún yín, ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín, kí ẹ̀yin kí ó lè máa tọ ipasẹ̀ rẹ̀. Ẹni tí kò dẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni a kò sì rí àrékérekè lé ẹnu rẹ̀. Ẹni nígbà tí a kẹ́gàn rẹ̀, tí kò sì padà kẹ́gàn, nígbà tí ó jìyà, tí kò sì kìlọ̀, ṣùgbọ́n tí ó fi ọ̀ràn rẹ̀ lé ẹni tí ó ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́. Ẹni tí òun tìkára rẹ̀ fi ara rẹ̀ rú ẹ̀ṣẹ̀ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo, nípa ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin tí ń ṣákọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Pétérù kìíní, orí 3. Ọ̀rọ̀ fún àwọn ọkọ àti aya. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Nígbà tí wọ́n bá ń wo ìwà rere tí ohun ti ẹrù yín, ọ̀ṣọ́ ẹni tí kí ó má jẹ́ ọ̀ṣọ́ òde, tirun dídì àti ti wúrà lílò, tàbí ti aṣọ wíwọ̀, ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin ilé ọkàn, nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́, ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù, èyí tí ṣe iyebíye níwájú Ọlọ́run. Nítorí báyìí lé àwọn obìnrin mímọ́ ìgbàanì pẹ̀lú, tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ṣe ara wọn lé ọ̀ṣọ́, wọn a sì máa tẹríba fún àwọn ọkọ tiwọn.
Gẹ́gẹ́ bí Sárà ti gbọ́ ti Ábúráhámù, tí ó ń pè lé Olúwa, ọmọbìnrin ẹni tí ẹ̀yin ṣe, bẹ́ẹ̀ bá ń ṣe rere, tí ohunkóhun kò sì dẹ́rù bà yín. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé, ẹ máa fi ọlá fún aya, bí ohun èlò tí kò lágbára, àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore-ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kó má bàa ní ìdènà. Ìjìyà nítorí òdodo. Lákòótán, kí gbogbo yín ṣe onínú kan, ẹ máa bá ara yín kẹ́dùn, ẹ ní ìfẹ́ ará, ẹ máa ṣe ìyọ́nú, ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ má ṣe fi búburú san búburú, tàbí fi èébú san èébú, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, ẹ máa súre, nítorí èyí la pè yín sí, kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún. Nítorí ẹni tí ó bá fẹ́ ìyè, tí yóò sì rí ọjọ́ rere, kí ó pa ahọ́n rẹ̀ mọ́ kúrò nínú ibi, àti ètè rẹ̀ kúrò ní sísọ ọ̀rọ̀ ẹ̀tàn. Kí ó yà kúrò nínú ibi, kí ó sì máa ṣe rere, kó máa wá àlàáfíà, kó sì máa lépa rẹ̀. Nítorí ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí ẹ̀bẹ̀ wọn, ṣùgbọ́n ojú Olúwa ń wo àwọn tí ń ṣe búburú. Ta ni ó sì ṣe yín ní ibi, bẹ́yìn bá jẹ́ onítara sí ohun rere? Ṣùgbọ́n bẹ́yìn bá jìyà nítorí òdodo, àlàáfíà ni. Ẹ má ṣe bẹ̀rù wọn, kí ẹ má sì ṣe kọminú, ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Kristi bí Olúwa lọ́kàn yín, kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ń bẹ nínú yín, ṣùgbọ́n pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù. Kí ẹ máa ní ẹ̀rí ọkàn rere, bí wọ́n ti ń sọ̀rọ̀ yín ní ibi, kí ojú kó lè ti àwọn tí ń kẹ́gàn ìwà rere yín nínú Kristi. Nítorí ó sàn, bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run, kí ẹ jìyà fún iṣẹ́ rere, ìṣe ju fún búburú iṣẹ́ lọ. Nítorí Kristi pẹ̀lú jìyà lẹ́ẹ̀kan, nítorí ẹ̀ṣẹ̀ wa, ó lóòótọ́ fún àwọn aláìṣòótọ́, kí ó lè mú wa dé ọ̀dọ̀ Ọlọ́run, ẹni tí a pa nínú ara, ṣùgbọ́n tí a sọ di ààyè nínú ẹ̀mí. Nínú èyí tí ó lọ pẹ̀lú, tí ó sì wàásù fún àwọn ẹ̀mí nínú túbú, àwọn tí ó ṣe aláìgbọ́ràn nígbà kan, nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan ní ọjọ́ Nóà, nígbà tí wọ́n fi ń kan ọkọ̀, nínú èyí tí a gba ọkàn díẹ̀ là nípa omi. Èyí ni ẹni mẹ́jọ. Àpẹẹrẹ yìí tí ń gbà yín là nísinsìnyí pẹ̀lú. Àní baptísímù kì í ṣe ìwẹ̀ èrí ti ara nù, bí kò ṣe ìdáhùn ọkàn rere sípa Ọlọ́run, nípa àjíǹde Jésù Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, tí ó sì ń bẹ lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, àwọn áńgẹ́lì àti àwọn ọlọ́lá àti àwọn alágbára sì ń tẹríba fún un. Pétérù kínní, orí 4. Ìríjú rere. Ǹjẹ́ bí Kristi ti jà fún wa nípa ti ara, irú inú kan náà ni kí ẹ̀yin kí ó fi há mọ́ra. Nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara, ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ẹ̀yin kí ó má ṣe fi ìgbà ayé yín yòókù wà nínú ara mọ́ sí ìfẹ́kùfẹ́ ènìyàn, bí kò ṣe sí ìfẹ́ Ọlọ́run. Nítorí ìgbà tí ó ti kọjá ti tó fún ṣíṣe ìfẹ́ àwọn kèfèrí, rírìn nínú ìwà wọ̀nbìà, ìfẹ́kùfẹ́, ọtí àmupara, ìréde òru, kíkó ẹgbẹ́ ọ̀mùtí, àti ìbọ̀rìṣà, tí í ṣe ohun ìríra. Èyí tó yà wọ́n lẹ́nu pé ẹ̀yin kò bá wọn súré sínú irú àṣejù ìwà wọ̀nbìà wọn, tí wọ́n sì ń sọ̀rọ̀ yín ní búburú, àwọn ẹni tí yóò jíyìn fún ẹni tí ó múra ti ṣe ìdájọ́ ààyè òun òkú. Nítorí èyí lé aṣáàṣe wàásù ìyìnrere fún àwọn òkú, kí a lè ṣe ìdájọ́ wọn gẹ́gẹ́ bí èèyàn nípa ti ara, ṣùgbọ́n kí wọn kí ó lè wà láàyè sí Ọlọ́run nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀. Nítorí náà, kí ẹ̀yin kí ó wà lé àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ máa ṣe ara yín lálejò láìsí ìkùnsínú. Bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín, bí ìríjú rere ti onírúurú oore-ọ̀fẹ́ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀, kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́, kí ó ṣe é bí agbára tí Ọlọ́run fi fún un, kí a lè máa yin Ọlọ́run lógo
lé ohun gbogbo nípa Jésù Kristi, ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé. Àmín. Ìjìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́. Olùfẹ́, ẹ má jẹ́ ká ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tó dé sí yín láti dán yín wò, bẹ́ẹ̀ ni pé ohun àjèjì ni ló dé bá yín. Ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi, ẹ máa yọ̀, kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ pípọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín, nítorí ẹ̀mí ògo àti Ọlọ́run bà lé yín. Nípa tiwọn, wọ́n sọ̀rọ̀ rẹ̀ ní ibi, ṣùgbọ́n nípa ti yín, a yìn yín lógo. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn, tàbí bí olè, tàbí bí olùṣe búburú, tàbí bẹ́ẹ̀ tí ń tójú bọ ọ̀ràn ẹlòmíràn. Ṣùgbọ́n bí ó bá jìyà bí Kìrìsìtẹ́nì, kí ojú má ṣe tì í, ṣùgbọ́n kó kúkú yin Ọlọ́run lógo ní orúkọ yìí. Nítorí tí ìgbà náà dé, tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá, bí ó bá tètè tí ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀, òpin àwọn tí kò gba ìhìnrere Ọlọ́run gbọ́ yóò há ti rí. Bí ó bá ṣe pé agbára káká la fi gba olódodo là, níbo ni aláìwà bí Ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yóò gbé yọjú sí? Nítorí náà, ẹ jẹ́ kí àwọn tí ń jìyà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run fi ọkàn wọn lé e lọ́wọ́ pẹ̀lú ní rere ṣe, bí ẹni pé fún ẹlẹ́dàá olóòótọ́. Pétérù kínní, orí 5. Bíbọ́ agbo àgùntàn Ọlọ́run. Àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀, ìbẹni tí ń ṣe alàgbà bí ẹ̀yin, àti ẹlẹ́rìí ìyà Kristi, àti alábàápín nínú ògo tí a ó fi hàn. Ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín. Ẹ máa bójútó, kì í ṣe àfipáṣe, bí kò ṣe tìfẹ́tìfẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ, ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán, bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí ń lo agbára lórí ìjọ, ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo. Nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin ó gba adé ògo tí kì í ṣá. Bẹ́ẹ̀ pẹ̀lú, ẹ̀yin ìpẹ́ rẹ̀, ẹ tẹríba fún àwọn àgbà, àní gbogbo yín, ẹ máa tẹríba fún ara yín, kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ. Nítorí Ọlọ́run kọ ojú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó ń fi oore-ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Nítorí náà, ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run, kí òun kí ó lè gbé yín ga lé àkókò. Ẹ máa kó gbogbo àníyàn yín lé e, nítorí tí òun ṣe ìtọ́jú yín. Ẹ máa wà láìrékọjá, ẹ máa ṣọ́ra, nítorí èṣù, ọ̀tá yín, bí kìnnìún tí ń ké ramúramù, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí yóò pajẹ kiri. Ẹni tí kí ẹ̀yin kí ó kọjú ìjà sí pẹ̀lú ìdúró ṣinṣin nínú ìgbàgbọ́. Kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyà kan náà ni àwọn ará yín tí ń bẹ nínú ayé ń jẹ. Ọlọ́run oore-ọ̀fẹ́ gbogbo, tí ó pè yín sínú ògo rẹ̀, tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù, nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, òun tìkára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé, yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, yóò fún yín ní agbára, yóò fìdí yín kalẹ̀, tirẹ̀ lé ògo àti agbára títí láéláé. Àmín. Ìdágbére. Nípa Sífánù, arákùnrin wa olóòótọ́, gẹ́gẹ́ bí mo ti kà á sí, ni mo kọ̀wé kúkúrú yìí sí yín, tí mo gbà yín níyànjú, tí mo sì ń jẹ́rìí pé èyí ni òtítọ́ oore-ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ dúró ṣinṣin nínú rẹ̀. Ìjọ tí ń bẹ ní Bábílónì, tí a yàn pẹ̀lú yín kí yín. Bẹ́ẹ̀ sì ni Máàkù, ọmọ mi pẹ̀lú. Ẹ fi ìfẹ́nukonu ìfẹ́ kí ara yín. Àmín.